ìyẹn sì lè ṣèkà fún mi kí wá mú àbí kí ẹ bá mi mú kí wá ní kó máa lọ sẹ́wọ̀n irú tóun ṣe fún yẹn náà ní ẹsẹ̀ fún òun náà padà ẹ̀yin ọ̀gá wa ẹ̀yin tá wà lábẹ́ yín ó yẹ kí n tí à ń sọ ìkó ti yé yín náà tẹ bá fẹ́ kí nǹkan kan stọ́ọ̀pù ẹ̀yin lẹ́wọ̀ abẹ́sẹ̀ stọ́ọ̀pù ẹ̀ fúnra yín ẹ wo ní Congo mẹ́yẹn ẹ bẹ́ẹ̀ láìpẹ́ yìí ní Congo tí ò tiẹ̀ tó Nàìjíríà rárá kò tó Ìbàdàn ká o Ìbàdàn báwo ní Congo mẹ́yẹn ẹ wo nǹkan tó ṣe láìpẹ́ yìí gbogbo yín náà lẹ́kúnkún rí àwọn ọmọ jàgíjàgan nù lù tẹ́ǹkan mọ́ra wọn bíi ká máa mú gbó ká máa lọ klọ́ọ̀pù oríṣiríṣi àwọn nǹkan báyẹn làwọn ọmọ yẹn ń ṣe wọ́n dẹ̀ sàwọn jọ wọ́n dẹ̀ pa gbogbo wọn. tí wọ́n bá fẹ́ kí àyíká tó ń wà kó ní ìsinmi kán ní dùnú ẹ máa destroy ni before kẹ́ tó tún nǹkan ṣe. ẹ já gbé wò sórí àwọn nǹkan tá a máa ń ṣe náà bí àwọn à ń ṣe títì ni à ń sọ̀nà ni afẹ́ àdúgbò kan afẹ́ clear rẹ̀ ni ẹ máa gégi ẹ máa ba ọ̀nà jẹ́ kẹ́ tó tọ̀nà sí ẹ ba ọ̀nà yẹn jẹ́ wọ́n máa fi búrúta wú bú eruku bo gbogbo ilé eruku bo àdúgbò eruku bo gbogbo ọ̀nà kálukú máa fi nǹkan dímú káàkiri tẹ́ bá wá ṣe tán òun ni àlàáfíà wa ṣẹ̀ṣẹ̀ wà tá a bá ti máa lo ohun tọ́lọ́run ní a ṣe wọ́lá àníyé máa ní dààmú gbogbo ètò pé ẹ jẹ́ ká ètò pé kẹ́nìkan má jẹ owó olówó kẹ́nìkan má gba ẹ̀mí ẹlẹ́mìí kẹ́nìkan má yẹn nìkan jẹ àlùkùránì ti sọ kalẹ̀ tẹ́ ẹ bá fẹ́ lo kùránì náà ẹ lo báíbù tí ẹ bá wá ń kórìíra pé ẹ fẹ́ lo báíbù ẹ fẹ́ lo àlùkùránì ẹ fẹ́ lo kíní kan ọ̀dà àwọn British àwọn sáà náà colonize wa ẹ lọ gba òfin wọn wá kẹ máa lò bí ẹ gba òfin British wá kẹ wá lò tẹ bá gba òfin British wá tẹ bá wá lò a máa láǹfààní nǹkan méjì mbẹ kódà á tún láǹfààní oore torí pé àwọn British wọn máa ń ṣàánú aláìní àìmọye àwọn èèyàn táwọn àlọ́hùn yẹn wọn ò ní ọ́fíìsì kankan tán lọ ìjọba ní fún wọn lówó tó fi ń jẹun ní London ìjọba ní fún wọn lówó tó fi ń jẹun àìmọye British yìí ń ṣètò nípa ẹ̀mí wọ́n ṣètò nípa wọ́n take care ẹ̀mí wọ́n take care dúkìá wọ́n take care àlàáfíà gbogbo nǹkan tó ń ṣe yìí gbogbo ẹ̀ ní Kùránì sọ Àlùkùránì ṣètò báwo ni ẹ̀mí yẹn ó ṣe láàbò tó ṣe pé tí tó bá di tú láti pé ẹnìkan ó gba ẹ̀mí ẹlẹ́mìí wọn ò ní ẹgbà ẹ̀mí tiẹ̀ náà padà náfúsù bí náfúsì ni ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀fẹ́ ṣẹ̀ríà pé ẹ̀fẹ́ ṣẹ̀ríà kíníkan kò sí nǹkan tí ń jẹ́ ṣẹ̀ríà bóyá kán tu fún yín ní èdè òfin bá a ti ṣe nǹkan nílànà tí Ọlọ́run fi rán Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bá lóun ò fẹ́ ètò tó gba ẹ̀mí lẹ̀ ètò tó gba ẹ̀mí lẹ̀ lọ́wọ́ àwọn aláburú ètò tó gba dúkìá lẹ̀ lọ́wọ́ àwọn aláburú ètò tó wà àlàáfíà fún yàn wàláhì ṣẹ̀ríà ni kì í ṣe pé bí àtúntò kan ti sọ ní èdè arábíkì lẹ́fí ń rí bíi pé àbí kìíní àwọn alárúbáwá ni no òfin bọ́lọ́run ṣe tó pé ó yá bó ṣe yẹ kó rí nìyí tá a bá ti tẹ̀lé ntọ́lọ́run sọ àníyé máa ní wàhálà o ẹ wúrú ọmọ yìí nísìn wàláhì ẹ̀yẹn dì mọ́wọ́ àtàwọn tó sùn mẹ́fà nísìn ó ti parí náà àkọ́kọ́ náà ni pé wọn ò ní pa padà tó dá mi lójú nìyẹn torí èmi ò rí ẹnì kankan tó ṣerú ẹ̀ rí inú àwọn tá a ti máa ń rí kódà àárẹ̀ tó pa bàbá rẹ̀ àárẹ̀ tó pa ìyá rẹ̀ àrọ́kọ tó pa ìyàwó ẹ̀ àrọ́kọ tó pa ìyàwó ẹ̀ àrí ọmọ tó pa bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ àrí ọ̀rẹ́ tó pa ọ̀rẹ́ ẹ̀ ní Nàìjíríà yìí náà àgbọ́gọ́ ọ̀la ni wọ́n pa òun náà padà àgbọ́rí ní kékeré mi tàwa kékeré ni mo ti gbọ́ gbẹ̀yìn ni mo ti gbọ́ rẹ̀gbẹ̀yìn tí wọ́n lọ kọ̀yìn àwọn èèyàn ságbà àgbà àwọn ilẹ̀ kan wà ní Lagos ní Kòròdú bẹ́ẹ̀
wọ́n ti gbé àwọn kíní gorodomu jọ̀hún báyìí bí onírin báyìí gorodomu wọ́n gbé wọ́n tó báyìí wọ́n wá fi àwọn èèyàn tí wọ́n dẹ̀ fi igi kan sẹ́yìn rẹ̀ báyìí so wọ́n wá ara ẹni yẹn lókùn so àwọn tí wọ́n pa wọ́n súnmọ́ ẹ̀yìn díẹ̀ wọ́n kàn nàbọ́n sí wọn lọ́ọ̀kan ni gbogbo òlu tí wọ́n fẹ́ kó tò bọ́n sì máa ń ṣe nìyẹn ẹ wo Saudi pààyàn Saudi wọ́n á pààyàn Saudi pààyàn kẹ̀ èyí ní dánwò ẹ rí i pé gbogbo kálukú máa ń lọ jẹ́jẹ́ rẹ̀ ní Saudi ni bẹ́ẹ̀ London náà ó máa lọ jẹ́jẹ́ rẹ̀ ni jẹ́jẹ́ rẹ̀ ó ti máa gbé tó bá fi lè ṣe wèrè òfin ó gbé ọ kó ẹnìkan ò ní ẹnìkan kan lára ó máa lọ jẹ́jẹ́ ni jẹ́jẹ́. mo lọ sí garden kan ní London tí mo lọ ṣeré ńbẹ ní Hackney garden Hackney mo lọ síbẹ̀ ẹnìkan wá kí mi ẹni yẹn jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ní garden yẹn ibi tí àwọn ọmọ kékeré ti máa ń play ball kankan gbà tí mo máa wo bọ́ọ̀ tó sùn ni mo á jókòó lẹ̀ bí kan mo ń tẹ fóònù ẹnìkan wá kí mi ẹnìyẹn wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi woman yẹn wá mú ajá rẹ̀ wá sí feed ajá yẹn rìn káàkiri woman yẹn náà rìn káàkiri ó kàn mú sílé wá sí feed bí ẹni tó jókòó tì mí yẹn mo sì rí pé ajá yẹn ń bọ̀ wá bá wọn ajá yẹn wọn kékeré ni o ajá kékeré ni o ajá yẹn wọn fẹ́ fi ara nu ẹnìyẹn ó wá tàpá bí kéèyàn fi ìpá ṣàkárà kó fi ṣàkárà mọ́ nǹkan bí kí ajá yẹn fi súnmọ́ wájú tẹ́ ẹ bá rí bóbìnrin tó lájà yìí ṣe bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wa tẹ́ ẹ bá rí bó ṣe bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wa ìpá ẹnìyẹn kò kan ajá yẹn o ìpá yẹn ò kan ajá yẹn o tẹ́ ẹ bá rí bóbìnrin yẹn ṣe bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wa la ilaha illallah mo sọ èbú tán lé léèbú láti fi bẹ́ẹ̀ pé ó ti tó don't kill my dog take my dog my dog mo kàn gbọ́ gbà tó dé séjì kan tán my dog mo kàn gbọ́ my dog my dog ó ní ó ti tó ẹni yìí kàn sakara ìpá mọ́ ajá yìí ni kò tiẹ̀ bá a gan ó rí i pé ó ń abuse ajá òun tó ń gbélé lórí ni ajá ní àwọn British àwọn ìlú ìbò yẹn wọ́n lo òfin Ọlọ́run kú ajá tí o bá pa ajá yẹn wọ́n pọ́n tán padà ni táwọn kan mú òkò táwọn lẹ́mọ ẹran ní Nàìjíríà yìí bó ṣe wù wá àbí kí yẹn mú igi kí yẹn fọ́ mọ́ ajá lórí tí ó sá lọ tó bá dẹrùn èwò ní London ẹ̀wọ̀n ló kù sí ẹ̀wọ̀n tó yẹ lómìn gbogbo dúkìá rẹ̀ ajá yẹn ló wílẹ̀ fún ajá òun lọ́mọ rẹ̀ ajá yẹn òun lọ́mọ rẹ̀ ajá lásánlásán ẹranko táwa máa ń fojú commonize òun nìyẹn o wa kayfa ani nas awil insan báwo wá lè yàn nígbà tí ìbínú àti ìgbà ẹ̀tọ́ èèyàn lọ́wọ́ ẹnìkan tó le koko lórí ọ̀rọ̀ ajá báwo wá ní èèyàn gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí kéèsì ẹ̀yin ọlọ́pàá gbogbo wa ti ranjú mọ́rọ̀ yìí o wọ́n pa ọmọ yẹn wọ́n pa padà ní o kì í ṣe ẹ̀rí ẹ̀yin tẹ́ wá ń lọ mọ́ àwọn sufi kì í ṣe sufi kankan ìwà tí ń bẹ lọ́wọ́ èèyàn nìyẹn ó wù gbogbo ẹ̀sìn yòówù tí èèyàn bá ṣe bọ́lọ̀ bí ìwà orí burúkú tó wà lára rẹ̀ náà ni ó wù gbogbo ìlànà yòówù tí èèyàn bá wà. gbogbo ìlànà yòówù tí èèyàn bá wà ìwà tó wà lọ́wọ́ rẹ̀ ni ó wù. ó dà owó tó ń sọ̀rọ̀ nísìnyí tó táàgì àwọn èèyàn kíní kan ìfẹ́ dákọ̀ péjì yẹn ni kí mo tó mọ̀ fún star péjì wèrè káwáyé tán fi ń ṣe blogger tán láwọn ṣe súnà òun ni ẹnìyẹn náà ti máa ríra rẹ̀ báyìí sìn ó táàgì mi ó wá kọrin nǹkan tí mo kọ síbẹ̀ pé ẹ bá ti rí wọn
kìnìkan ó wá ti orúkọ ọmọ yẹn bọ̀ àti Sufi kọ́ ló ní ká máa pààyàn. Ìwà tí kálukú bá ní ló máa display. Èèyàn ń kírun kò ní kó jẹ́ èèyàn re, èèyàn ò sì kírun kò ní kó jẹ́ èèyàn re, èèyàn ò sì kírun kò ní kó jẹ́ èèyàn bú. Ìwà ọ̀tọ̀, ẹ̀sìn ara àwọn èèyàn ọ̀tọ̀. Ẹni tí ẹ̀sìn ò bá rí control, torí wọ́n ní àtọ́bù àmúlákù, ìwà tíyàn ní ó kápá yàn ju ẹni tí ń lọ. Kìí sọ máa fara lá kankan, wọ́n máa pa ni o, kó náà kú bó ṣe rán ọmọ yẹn sọ́run. Ká pa òun náà, káwọn ará ilé tiẹ̀ náà káwọn wo ibi tó fi ẹ̀yìn ẹ̀ tì àgbá kí wọ́n yìn níbọn. Ó ṣe á lè tó bá wọn. Ṣé rí ẹ̀yin ìjọba wa tẹ́ ẹ̀ bá máa gba ẹ̀tọ́ èèyàn lọ́wọ́ ẹnìkejì ẹ̀ tó ṣe jàmbá fún ẹ padà jẹ́ káwọn èèyàn máa fúnra wọn dájọ́ lọ́wọ́ ara wọn o. Ẹ padà jẹ́ káwọn èèyàn máa